kan ní fàájá lórí ọ̀rọ̀ pásítọ̀ Olúalọ́ yẹn àwọn tí wọ́n dẹ̀ ń pè ní fàájá yẹn náà wá fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé àwa kan náà wà tá a mọ̀ láti fàájá yan jù yín lọ àwa kan wà tá a ti mọ̀ jù yín lọ ibi tẹ́yìn mọ̀dé lónìí àwọn kan ti mọ̀ débẹ̀ wọ́n tún ti mọ̀ jù bẹ́ẹ̀ lọ ibi tẹ́yìn mọ̀dé lónìí bọ́lá balẹ̀ ti máa mọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ máa mọ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé ó tán lẹ́nu ó kù sí kù mọ́ ń bọ̀ mi ò tí ì dé orúkọ tẹ́ mo yí padà kí mo lè yé sọ Àdàbà Síónì lórúkọ mi lórí ọ̀rọ̀ alàgbà Olúalọ́ tí à ń bá bọ̀ abájọ tí wòlíì Olúalọ́ fi sọ wípé káwọn ènìyàn kọ́ má gbèjà òun Olúwa ti fi wọ̀n wípé ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yẹn náà ẹ̀yin fúnra lára yín náà lẹ máa ṣe kí ni o lẹ máa bára yín jà tóòtọ́ ọ̀rọ̀ máa fi jáde èmi náà ti sọ̀rọ̀ nínú first time tẹ́tẹ́lẹ̀ nígbà tá a gbọ́ tí ìyá yẹn padà pé ọ̀yàwó ọmọ òun dá o ẹ bá ń wo ọmọ òun o èmi náà ti sọ̀rọ̀ pé alàgbà Olúalọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́ jẹ́ kí ìyàwó yín máa wà lẹ́gbẹ̀ẹ́ yín kẹ́ lè jẹ́ àpẹẹrẹ fún àwọn ọkùnrin tí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì yín ṣùgbọ́n àdìyẹ lọ fi dé mo wá rí gbọ́dọ̀ pé bàbá yẹn náà ní làkọjá ìgbéyàwó ni ìlàkọjá ìgbéyàwó táwa ní lónìí tá a ṣubú òun lẹ́yìn ní lónìí tẹ́ làkọjá yẹn tẹ́ tún lọ lórúkọ Jésù ẹ ò ní ṣubú dáde ojú ò ní tè yẹn mò ń bọ̀ mi ò tí ì dé ẹ̀yin pásítọ̀ kan pàápàá ẹni tí wọ́n ń pè ní Rótìmí Daniel àtẹ̀yìn pásítọ̀ kan tí ẹ̀ ń put blame on pásítọ̀ Olúalọ́ wípé èèyàn burúkú ni kò ń ṣe ní tọ́lọ́run nífẹ̀ẹ́ sí pàápàá bàbá kan ti ẹ̀wà bàbá tó ní irun ó ní ewu lórí báyìí bàbá àgbàlagbà nínú àwọn pásítọ̀ CAC náà ni ó gbà mí ó jẹ́ ohun tó gbá mi lójú tì ó jẹ́ ohun ìtìjú fún mi tá a bá wo irú ẹ̀yin tẹ́ ẹ ti dàgbà tó bẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìgbàgbọ́ tí ẹ wá sì ń sọrú àwọn èrò bẹ́ẹ̀ yẹn Bíbélì sọ pé má jẹ́ dẹnikẹ́ni lẹ́jọ́ torí pé irú ìdájọ́ tó bá ṣe fún ẹnìkan la máa ṣe fún wọn náà. Àdàbà Síónì tún ti fà á já o lórí ọ̀rọ̀ pásítọ̀ Sam Olúalọ́ àtọ̀rọ̀ ìyàwó wọn tí ń jà rìn káàkiri ẹ wò wọ́n fi sí wọn lára wòtòwòtò ní o ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé kẹ́ farabalẹ̀ wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ gan ní pàtó. bàbá ẹni tí ń lọ sí ọjọ́ ogbó báyìí torí pé mo mọ̀ pé máa ju pásítọ̀ Olúalọ́ lọ ṣé irú ìdájọ́ tẹ́ ṣe fún Olúalọ́ yẹn ṣe gbàdúrà kí àwọn ọ̀tọ̀run ṣerú ẹ̀ fún yín nígbà tẹ́ bá dọ̀hún Bíbélì sọ wípé má ṣe dá ọmọnìkejì ẹlẹ́jọ́ torí irú ìdájọ́ tá a bá ṣe fún ọ tó bá ṣe fún ọmọnìkejì la máa ṣe fún ọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn dàbí mò ń bọ̀ mi ò tí ì di ọ̀rọ̀ gbéyàwó tèmi náà ni àbí ibi ta ni lọ fẹ́ yàwó ìyá ìyàwó wa àwọn náà ní ṣọ́ọ̀ṣì ọwọ́ torí pé àtẹ̀tí ìfẹ́yàwó ń gbà yẹn torí a snap lásán ni mò ń bọ̀ mo kọjá síbẹ̀ yẹn ni o torí a snap lásán ìyá ìyàwó bá yarí ó ní àbí fámìlì ìyàwó bá yarí ẹni yẹn ní ṣọ́ọ̀ṣì ó ní a ti ṣàgbèrè nìyẹn ohun tó lè mẹ́rin tó ti ṣègbéyàwó tó ti ṣe wedding tó wá snap dájúdájú wà lè ṣàgbèrè nìyẹn kódà nínú àwọn tó fẹ́ fi joyè lọ́dún yẹn ó yọ orúkọ ìyàwó mi kó bẹ́ẹ̀ tó jẹ́ ohun ìbànújẹ́ fún mi ó jọ kó mi ó jẹ́ ohun ìbànújẹ́ fún mi pé ẹ̀dá ọkùnrin máa tọ́mọ yóò ti padà wá sùn á nífẹ̀ẹ́ ara wa mo yẹ post ẹ pé happy birthday to you torí pé mo jẹ́ celebrity mo wá post fọ́tò ìyàwó mi ẹ̀yin ará ìjọ tó yẹ kí inú yín dùn ẹ wá dè di ọ̀tẹ̀ sí nǹkan tó fọ́ tèmi àti ìyàwó mi fi sáré ṣe ìgbéyàwó tá a sáré wọ̀ tá a ló sáré jáde báyìí abẹ́ẹ̀rí a sáré ṣe ìgbéyàwó a sáré ṣe introduction a sáré ṣe ìgbéyàwó yẹn nísìnyí kò wọ ọjọ́ mélòó kò wọ ọdún mélòó ẹ wá wò ó ẹni tí ó sọ̀rọ̀ yìí àkọ́bí ọmọ tiẹ̀ inú ilé tiẹ̀ ni wọ́n ti dolóyún kò ṣègbéyàwó kò ṣe introduction ẹ dákun irú ìdájọ́ wo ni ó retí látọ̀dọ̀ Ọlọ́run ènìyàn wojú Ọlọ́run wọkàn àdàbọ̀ ọjọ́ kìíní àná rẹ̀ tán ni pé ọmọ àwọn ló ń bọ kò lówó lọ́wọ́ ayé ẹ̀ ti ta ọmọ yín fi mílẹ̀ bó de kọ́lé kìíní mo kọ́lé kejì mo kọ́lé kẹta ẹ̀rí pàánù sì ń bẹ lórí mi ìtọ́kọ̀ máa ń dùn mí jù ní pé òun ni ìjọ Ọlọ́run tí wọ́n gbé ṣubú yẹn wọ́n ọ̀dẹ̀ gbé ṣubú ara wọn ni wọ́n gbé ṣubú torí mi fúnra mi mò ń bọ̀ mi ò tí ì débẹ̀ kọ́ ni mò ń lọ ká ní pé pásítọ̀ Olúalọ́ náà gbà kí àwọn fámìlì ìyàwó òun kó kú wọ́n tì síbi tí àwọn fẹ́ ó ṣeéṣe kí iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ Olúalọ́ má débi tó dé lónìí mo rí i wípé àwọn fámìlì ìyàwó Olúalọ́ àwọn gangan ní ìkà ṣe fẹ́ sẹ́pẹ̀ mọ́bi tí ọmọ yín wà ní ìgbà tọmọ yín bímọ kíní àbí ẹ ṣáà wà ń bẹ̀ tó ṣe wẹ́ẹ́dì pàápàá ẹ ṣáà wà ń bẹ̀ ó bímọ kejì ẹ wà ń bẹ̀ tábánikà lọ wò ó ẹ̀yin fámìlì Olúalọ́ pàápàá ìyá ìyàwó Olúalọ́ wà nínú àwọn tí wọ́n da ìgbéyàwó Olúalọ́ rú DNA ẹ wá fi ìwà yín ẹ fi lé ọmọ yín jìnnà ẹ wá fi àti rí ọmọ yín ẹ fẹ́ máa fi ta àlébù sáwọn ikọ̀ Ọlọ́run lára kódà o màmá ẹ rántí àtúbọ̀sọ̀ ẹ rántí àti sùn yín ẹ rántí ojú alẹ́ ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú ẹni kìrìsìtẹ́nì mi ò tiẹ̀ lè blame yín ṣe báwọn bàbá yìí náà ni wọ́n wàásù fún yín bọ́ọ̀dẹ̀ ṣe wàásù fún yín tó bẹ́ẹ̀ ṣe gba kírísìsì lẹ́ ṣe gbá yẹn lẹ́ ṣe fi wùwà sí wọn mo ń bọ̀ mi ò tí ì dé ẹ̀yin pásítọ̀ tí ẹ̀ ń sọ́pọ́tì ìpè kí Olúalọ́ lọ mú ìyàwó ẹ̀ wá ó yẹ kí gbogbo yín mọ̀ pé ìyàwó Olúalọ́ ò sọnù a gbọ́ nínú ọ̀rọ̀ tí màá yẹn sọ wípé
àwọn ẹ̀gbọ́n Olúalọ́ kan wọ́n ń gbọ́ àwọn ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ kan wà táwọn ọjọ́ ń sọ̀rọ̀ ó ní ìyá nìkan ni kò bá sọ̀rọ̀ dájúdájú family matter nìyẹn ó ti ní nǹkan tí ìyá ṣe tí ó fi lè pé òun ò bá ìyá sọ̀rọ̀ tó fi sá fún ìyá. Nínú ọ̀rọ̀ tí bọ̀bọ́ kan wà tó máa ń pè ní wáìtì mo rí pé bọ̀bọ́ yẹn náà ó máa ń ṣe bíi pásítọ̀ máa ń ṣe wà máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nì à tẹ bá mọ̀ pé èèyàn Ọlọ́run ní nítorí pé ó fẹ́ fi irọ́ ó fẹ́ fi wájú òtítọ́. Mo sọ fún ẹ níjẹta wípé àwa kan wà nípa tí ń sọ̀rọ̀ yìí kó tó kún ẹ kó fọpọlọ sí i. Nínú ọ̀rọ̀ tó sọ mí báyìí sáré gbọ́ ọ̀rọ̀ tó sọ mí báyìí ná sáré gbọ́ ọ̀rọ̀ tó sọ mí báyìí. Tí ìyàwó Olúalọ́ ò ṣe gbà kíyàwó ẹ̀ kí ọkọ wọn wọlé nígbà tó lọ bá wọn. Mo rí ẹ̀